ga o àwọn ajínigbé-agbébọn Dunkoko Lati Sekupa Oba Olanipekun Tabi ọmọ rẹ̀ tí wọn kò bá san $100 mílíọ̀nù náírà $100 million owó ìtúsílẹ̀. Abẹnugan aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ koro-oju sí ìkọlù àwọn agbesunmọmi sí ọ́fíìsì àwọn aṣọ́gbó ọba ní Oríire l'Ógbómọ̀ṣọ́. Ẹnikẹ́ni tí ọwọ́ ẹ̀ bá ṣẹ̀ ẹ dákun ẹ foríjì. Rotimi Salami dọ̀bálẹ̀ bẹ̀ àwọn tó peju-pese níbi ètò ìsìn orin fún olóògbé lẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ banújẹ́ bí wọ́n ṣe sìnkú Allwell lọ́jọ́ Ẹtì Friday. Ètò ìsìnkú Olúwafúnlọ́lá òṣìṣẹ́ àjọ FRSC tí wọ́n ní ọ̀rẹ́kùnrin rẹ̀ pa fún ètùtù ọlà nípínlẹ̀ Ọ̀ṣun wáyé lọ́jọ́ Ẹtì Friday. Ilẹ̀ Amẹ́ríkà tún lè tẹ̀síwájú ìkọlù sí ibuba àwọn agbesunmọmi ní Nàìjíríà. Ààrẹ Trump ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Lẹ́yìn gbígba béèlì Malami Kóòtù pàṣẹ kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé dúkìá tó tó $213.2 billion tí wọ́n tọpinpin rẹ̀ kàn fún ìgbà díẹ̀ náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ga o àwọn ajínigbé-agbébọn Dunkoko Lati Sekupa Oba Olanipekun tàbí ọmọ rẹ̀ tí wọn kò bá san $100 mílíọ̀nù náírà $100 million owó ìtúsílẹ̀. Olùṣọ́ àgùntàn ìjọ ECOWA ti ìlú Ìdọ̀fìà tó jẹ́ ìjọ tí kábíyèsí tí wọ́n jí gbé Ọba Olanipekun Aniwo ti ìlú Ààfin Ìlérè ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara ń lọ. Ẹni ọ̀wọ̀ Samuel Ajayi ti pariwo síta nípa ìlera kábíyèsí náà. Ẹni ọ̀wọ̀ Ajayi ẹni tó bá àwọn akọ̀ròyìn BBC sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà láàárọ̀ lọ́jọ́rú Wednesday ṣàlàyé pé ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2026 ní kábíyèsí pé òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ọkùnrin tí wọ́n jí gbé pé kí òun jọ̀ọ́ báwọn wá owó $100 mílíọ̀nù náírà táwọn ajínigbé náà ń béèrè fún. Ó sọ pé ohùn kábíyèsí náà kò ṣe dáadáa lásìkò tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó ṣàlàyé pé kábíyèsí ní káwọn lọ wá $100 mílíọ̀nù náírà tí àwọn ajínigbé náà ń béèrè fún ní gbogbo ọ̀nà táwọn bá ti lè rí owó ní káwọn wá owó lọ nítorí ẹ̀mí àwọn ti fẹ́ bọ́. Ajayi tẹ̀síwájú pé òun tún bá ọmọ kábíyèsí náà Ọláolú sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì ń sunkún bó ṣe jẹ́ pé báwọn ṣe ń sọ̀rọ̀ ni àwọn ajínigbé náà ń nà án. Ó fi kún pé kábíyèsí ní àwọn ajínigbé náà ti ń dúnkokò mọ́ àwọn pé bí àwọn kò bá rí owó lọ́jọ́rú àwọn máa pa ọ̀kan nínú kábíyèsí tàbí ọmọ rẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run yìí ni kì í ṣe òun nìkan làwọn ajínigbé yìí pé wọ́n tún pe ẹlòmíín tó ń jẹ́ ìyá Bọ́sẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n sí kábíyèsí. Ó wá rọ ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn láti ṣèrànwọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú àfikún pé gbogbo ìgbìyànjú àwọn láti rí owó tí wọ́n béèrè fún ló já sí pàbó. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun ti pe alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Alága ní ìjọba ò lè san owó ìdóòlà ṣùgbọ́n àwọn ti kó àwọn ọmọ ogun lọ sí inú igbó lágbègbè náà. A ó rántí pé Ọba Olanipekun Aniwo ti ìlú Ààfin Ìlérè lẹ́kùn Ìlérè lágbègbè baba ńlá ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara làwọn ajínigbé jí gbé lálẹ́ ọjọ́rú ọjọ́ 21 oṣù kejìlá ọdún tó kọjá. Òun àti ọmọ rẹ̀ ọkùnrin Ọláolú tó jẹ́ àgùnbánirọ̀ tó ń sìnrú ìlú lọ́wọ́ tí wọ́n sì yìnbọn mọ́ olórí tó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Láti ìgbà náà làwọn èèyàn ìlú náà ti ní ojú oorun mọ́ pẹ̀lú mọ̀lẹ́bí kábíyèsí àti ìjọ tí kábíyèsí ń lọ. Àwọn ajínigbé náà ń béèrè fún owó ìtanràn $100 mílíọ̀nù náírà $100 million kí wọ́n tó lè yọ̀ǹda Ọba Olanipekun àti ọmọ rẹ̀ Ọláolú. Ìròyìn náà tẹnumọ́ pé alẹ́ ọjọ́ àìsùn ọdún ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 làwọn ajínigbé ṣọṣẹ́ láabi wọn nípínlẹ̀ Kwara níbi tí wọ́n ti jí kábíyèsí míì lọ nílùú Ààfin Ìlérè níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Jimoh ọ̀kan lára àwọn aráàlú ìlú náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ṣe sọ, nǹkan bíi aago 8 ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó ṣàlàyé pé wọ́n jí kábíyèsí ìlú náà Ọba Ìbíyìnká Olanipekun àti ọmọ rẹ̀ ọkùnrin tó ń sìnrú ìlú lọ́wọ́ Ọláolú gbé. Wọ́n sì yìnbọn fún olórí ọba náà. Ọ̀gbẹ́ni Jídé ẹlòmíràn tí òun náà tún bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé ṣe ni àwọn ajínigbé náà ṣínà ìbọn bolẹ̀ nígbà tí wọ́n ya wọ inú ìlú. Ó fi kún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú náà ni wọ́n ń sun inú igbó mọ́júmọ́ pẹ̀lú ìbẹ̀rùbojo
tó gbalẹ̀. Ó ṣàlàyé síwájú sí pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí táwọn ajínigbé yóò ṣọṣẹ́ nínú ìlú náà. Ọ̀gbẹ́ni Jídé wá rọ ìjọba láti dóòlà kábíyèsí Ọba Olanipekun àti àrẹ̀mọ rẹ̀. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbé olórí táwọn ajínigbé náà yìnbọn fún lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Lásìkò tí òun náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, òjíṣẹ́ Ọlọ́run Samuel Ajayi tó jẹ́ àlùfáà ìjọ tí kábíyèsí náà ń lọ ní ìlú Ìdọ̀fìn á sọ pé kábíyèsí lọ sọdún ni ní ìlú rẹ̀ nítorí Ìdọ̀fìn ní kábíyèsí ń gbé. Òjíṣẹ́ Ọlọ́run náà ni òun ni oníwàásù ìjọ First Ekwa tí kábíyèsí ń lọ. Abẹnugan aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ koro-oju sí ìkọlù àwọn agbébọn sí ọ́fíìsì àwọn aṣọ́gbó ọba ní Oríire l'Ógbómọ̀ṣọ́. Lórí ìkọlù àwọn agbébọn tó wáyé láìpẹ́ yìí nílùú Ògbómọ̀ṣọ́, abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti alága àpapọ̀ àwọn abẹnugan aṣòfin ìpínlẹ̀ nílẹ̀ wa Nàìjíríà Right Honourable Adébọ̀ Ògúndòyìn ti ṣe bẹ́ẹ̀ fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sáwọn olùfarakásá tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn láìpẹ́ yìí níjọba ìbílẹ̀ Oríire ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Abẹnugan aṣòfin náà bu ẹnu àtẹ́lu ìṣekúpani àwọn olùgbé ìlú aláìṣẹ̀ nípakúpa àti pípa àwọn dúkìá run nípasẹ̀ àwọn afurasí agbébọn. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun burúkú tó bani lọ́kàn jẹ́. Nínú àtẹ̀jáde ọ̀rọ̀ rẹ̀, Ògúndòyìn ránṣẹ́ ìbánikẹ́dùn rẹ̀ sí ìdílé àwọn olóògbé àwọn tó farakásá náà. Ó sì gbàdúrà ìwòsàn kánmọ́nkóbó fáwọn olùfarakásá tó farapa nínú ìkọlù náà. Ó gbóríyìn fún ọmọ ẹgbẹ́ tí ń ṣojú agbègbè ẹkùn Oríire nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Honourable Johnson Ogundele fún ìdásí kánmọ́nkóbó rẹ̀ àti ìgbésẹ̀ ìgbìyànjú láti dúró ti àwọn èèyàn rẹ̀ nírú àkókò ìbànújẹ́ wọn. Ògúndòyìn tẹ̀síwájú nípa gbígbóṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fún ìdásí àti ìgbésẹ̀ kánmọ́nkóbó rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ burúkú bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ ìdánilójú mímú ètò ààbò gbópọn sí i ní agbègbè náà. Ó mú dá àwọn aráàlú ìjọba ìbílẹ̀ Oríire àti àwọn agbègbè ìgbèríko míì nípìnlẹ̀ pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò túnbọ̀ tẹ̀síwájú nípa gbígbárùkù ti àwọn ìgbésẹ̀ aṣòfin àti aláṣẹ lójúnà láti rí i dájú pé àlàáfíà àti ètò ààbò tó gbópọn sí wà. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ké sí àwọn àjọ elétò ààbò láti túnbọ̀ tẹpá mọ́ iṣẹ́ ààbò, ìṣòfíntótó, ìwádìí, ìtanilólobó wọn jákèjádò ìpínlẹ̀ lójúnà láti dènà àwọn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù burúkú míì tó lè tún fẹ́ ṣẹlẹ̀. Ẹnikẹ́ni tí ọwọ́ ẹ̀ bá ṣẹ̀, ẹ dákun ẹ foríjì. Rotimi Salami dọ̀bálẹ̀ bẹ̀ àwọn tó péjú-pésẹ̀ níbi ètò ìsìn orin fún olóògbé lẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ banújẹ́ bí wọ́n ṣe sìnkú Allwell lọ́jọ́ Ẹtì Friday. Àwáyé èkú òsì, ọ̀run nìkan làrí máa bọ̀. Ikú òjijì ni ikú tó pa gbajúmọ̀ òṣèrébìnrin Allwell Adémọ́lá jẹ́, pàápàá fún Rotimi Salami, ẹni tó jẹ́ kòríkòsùn fún Allwell nígbà ayé rẹ̀. Ọjọ́bọ̀ Thursday, ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún 2026 ní ètò ìsìnkú olóògbé Allwell bẹ̀rẹ̀ nínú ọgbà tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni Rotimi Salami sì ti ṣe ohun tó jọ gbogbo èèyàn lójú nítorí Allwell. Níṣe ni Rotimi dọ̀bálẹ̀ ní gbàgede tí ètò ọ̀hún ti wáyé pẹ̀lú omijé lójú tó sì ní kí ẹnikẹ́ni tí olóògbé bá ṣẹ̀ nígbà ayé rẹ̀ dákun foríjì kí wọ́n má ṣe ní ìkùnsínú kankan sí òkú ọ̀run. Ètò títan àbẹ́là rìn kiri ló kọ́kọ́ wáyé láti inú ọgbà tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó, èyí tí ọ̀pọ̀ òṣèré kópa nínú rẹ̀. Lásìkò ètò alẹ́ àwọn òṣèré tí kálukú ti máa ń sọ̀rọ̀ nípa ẹni tó ṣaláìsí ni Rotimi Salami ṣe ohun tí ẹnikẹ́ni kò fọkàn sí rárá. Nígbà tó ń fi omijé lójú àti ìbànújẹ́ ọkàn sọ̀rọ̀, Rotimi ní ǹjẹ́ tí a bá rí ẹnikẹ́ni tí ọwọ́ ẹ̀ bá ṣẹ̀, bóyá ó mọ̀ọ́mọ̀ tàbí kò mọ̀ọ́mọ̀, ó ní òun fi àsìkò yìí tọrọ pé kí wọ́n ṣe àforíjì fún, kí wọ́n sì máa gba àdúrà fún. Ó ní òun lérò pé èyí ni nǹkan tí àwọn lè ṣe láti lè mú ìṣọ̀kan wà láàrin àwọn, láti má lè gbàgbé Allwell. Bẹ́ẹ̀ ni òṣèré tóun àti Allwell jọ máa ń kópa nínú fíìmù dáadáa náà wí tí àwọn èèyàn sì ń rẹ̀ lẹ́kún. Nínú ọ̀rọ̀ tirẹ̀, òṣèrébìnrin tíátà mìíràn Abíọ́lá Adébáyọ̀ sọ nípa Allwell pé olóògbé náà ya ọ̀pọ̀ fídíò nígbà tó wà láyé, ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ òun mọ rírì àwọn fídíò náà lẹ́yìn tó jáde láyé. Adébáyọ̀ ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti ọ̀rẹ́ tí òun sì rí pé òun ṣe gbogbo ojúṣe òun lásìkò tó wà láyé. Ó ní lásìkò ọjọ́ bíi Allwell nínú oṣù kẹjọ, òun kàn sí pé kí ló fẹ́, pé òun ò kàn fẹ́ ra ẹ̀bùn bí òun ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Ó sì ní káwọn lọ sí ilé oúnjẹ Chinese. Ó ní òun ní kó pe àwọn ọ̀rẹ́ rẹ̀ tó bá súnmọ́
káwọn jọ lọ. Ó ní òun ò lérò láéláé pé Allwell Adémọ́lá yóò jáde láyé lóṣù kejìlá tí yóò sì jẹ́ ọjọ́ ìbí ìkẹyìn ní ti oṣù kẹjọ tó ṣe láyé. Ọ̀pọ̀ àwọn àgbà òṣèré ló péjú síbi ètò ìsìnkú náà tí wọ́n sì sọ dáadáa nípa olóògbé Allwell Adémọ́lá. Àwọn gbajúgbajà òṣèré míì tó péjú-pésẹ̀ ni a ti rí Ọdúnládé Adékọ́lá, Rose Odika àti Bọ́lájí Àmúsàn, Mr. Latin, Kúnlé Afod, Ìyábọ̀ Òjó àti àwọn àgbà òṣèré míì tí a kò lè dárúkọ tán pẹ̀lú àwọn èèyàn míì níbi ètò náà. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Ìlédùà. Ètò ìsìnkú Olúwafúnlọ́lá, òṣìṣẹ́ àjọ FRSC tí wọ́n ní ọ̀rẹ́kùnrin rẹ̀ pa fún ètùtù ọlà nípínlẹ̀ Ọ̀ṣun wáyé lọ́jọ́ Ẹtì Friday. Ó mà ṣe o, ọjọ́ Ẹtì Friday ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2026 ní ètò ìsìnkú òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC arábìnrin Láìsí Olúwafúnlọ́lá Olúwamáyọ̀kún àti ọmọ rẹ̀ Láìsí Adéṣẹwà Zinat tí wọ́n ní ọ̀rẹ́kùnrin rẹ̀ pa fún ètùtù ọlà wáyé. Ní déédéé aago 8 òwúrọ̀ ni wọ́n gbé òkú arábìnrin Olúwafúnlọ́lá àti ọmọ rẹ̀ Adéṣẹwà kúrò ní ilé ìgbókùsí ti ilé ìwòsàn fásitì ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sí ibi tí wọ́n ó ti fi ara rẹ̀ lélẹ̀ ní ilé ìjọsìn St. John Anglican Church èyí tó wà lẹ́yìn ìsọ̀ pákó tó wà ní agbègbè Ìta Ọlọ́kan nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ní ètò ìsìnkú náà ti wáyé gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde. A rántí pé ọdún tó kọjá ní ìròyìn gbòde lórí ikú arábìnrin náà àti ọmọ rẹ̀ èyí tí wọ́n ní kò sẹ̀yìn bí ọ̀rẹ́ rẹ̀ kan ṣe tàn án lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti ìpínlẹ̀ Ògùn tó ti ń ṣiṣẹ́ tó sì tàn án lọ sí ọ̀dọ̀ babaláwo láti fi ṣe ètùtù ọlà rẹ̀. Ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2025 ní ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun fi ojú àwọn afurasí tó ṣe ikú pa arábìnrin Olúwafúnlọ́lá àti ọmọ rẹ̀ Adéṣẹwà léde. Ọjọ́ Ajé Monday ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún 2025 ní afurasí Gbóyèga Dáramọ́lá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ abẹ́rẹ́ Ifá mú àwọn agbófinró lọ sí ìlú Ẹ̀sà Odò ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti gbé òkú arábìnrin Fúnlọ́lá Olúwamáyọ̀kún ẹni ọdún 38 pamọ́ sí. Nígbà tí wọ́n fi máa débẹ̀ kò sí àwọn ẹ̀yà ara bíi ọyàn, ọwọ́ méjèèjì, ojú ara àtàwọn míì lára arábìnrin náà mọ́. Lẹ́yìn ìwádìí ní iléeṣẹ́ ọlọ́pàá gbé òkú arábìnrin náà lọ sí ilé ìgbókùsí ti ilé ìwòsàn fásitì ìpínlẹ̀ Ọ̀ṣun. Láti ìgbà náà ni òkú arábìnrin Olúwafúnlọ́lá àti ọmọ rẹ̀ Adéṣẹwà ti wà nílé ìgbókùpamọ́sí títí di ọjọ́ Ẹtì Friday tí wọ́n sìn. Olúwafúnlọ́lá jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC ti ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn kó tó jáde láyé. Ilẹ̀ Amẹ́ríkà tún lè tẹ̀síwájú ìkọlù sí àwọn agbésùnmọ̀mí ní Nàìjíríà. Ààrẹ Trump ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti sọ wípé ìkọlù ológun ilẹ̀ Amẹ́ríkà sí ibùba àwọn agbésùnmọ̀mí ní Nàìjíríà tún lè tẹ̀síwájú o tí àwọn agbésùnmọ̀mí bá ń tẹ̀síwájú nípa ṣíṣekú pa àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè. Kódà bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tako ọ̀rọ̀ tó jáde pé àwọn ọmọlẹ́yìn Kristi nìkan ló ń dojúkọ inúnibíni ìkọlù àwọn agbésùnmọ̀mí. Trump ló sọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú The New York Times tó jẹ́ gbígbé jáde síta lójú òpó ìkànnì ìròyìn lọ́jọ́bọ̀ Thursday. Trump ló ń dáhùn àwọn ìbéèrè nípa ìkọlù iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà sí ibùba àwọn agbésùnmọ̀mí ní Nàìjíríà. Ìròyìn ìkànnì Tribune ayélujára jábọ̀ pé iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà nílẹ̀ adúláwọ̀ US Africa Command AFRICOM sọ wípé ìkọlù náà ló dojúkọ àwọn ikọ̀ ajagunta agbésùnmọ̀mí lápá ẹkùn àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà. Ìkọlù náà ló sì wáyé nípa àjọṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ Nàìjíríà. Lákòókò náà Nàìjíríà ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí ìfọwọ́sowọ́pọ̀ àjọṣepọ̀ tako àwọn agbésùnmọ̀mí. Ó ti tún jẹ́ kó di mímọ̀ pé kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn dé. Gẹ́gẹ́ bí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa Nàìjíríà ambassadọ̀ aṣojú Yusuf Maitamatu Gasewi ó ní ìkọlù sáwọn ikọ̀ agbésùnmọ̀mí ló wáyé nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ ìbuwọ́lù àti àtìlẹ́yìn ìtanilólobó ilẹ̀ wa Nàìjíríà. Ó jẹ́ kó di mímọ̀ pé ìkọlù náà kò tako agbára orílẹ̀-èdè tàbí ẹgbẹ́ ẹ̀sìn kankan. Nígbà tó ń fèsì sáwọn ìbéèrè nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú The New York Times, Trump ló sọ wípé ìkọlù ẹ̀kan péré lòun ṣe sí ibùba àwọn agbésùnmọ̀mí ní Nàìjíríà torí ìtọ́wò là ń mọ adùn ọbẹ̀. Òun fi tọ́ wọn lẹ́nu wò ni kán lè dá tiwọn mọ̀. Ṣùgbọ́n Trump ní tí àwọn agbésùnmọ̀mí bá tẹ̀síwájú nípa ṣíṣekú pa àwọn Kìrìsìtẹ́nì wọ́n fẹ́ parun nìyẹn kó lọ́ọ́ máa yé wọn yékéyéké pé àwọn yóò tẹ̀síwájú nípa dídojú ìkọlù
kọ ibùba wọn nígbà tí wọ́n béèrè nípa ọ̀rọ̀ nípasẹ̀ olùbádámọ̀ràn rẹ̀ nílẹ̀ adúláwọ̀ Áfíríkà pé àwọn agbésùnmọ̀mí àti ikọ̀ alákatakítí ẹ̀sìn Boko Haram ń pa àwọn mùsùlùmí ju àwọn kìrìsìtẹ́nì lọ. Trump dáhùn ó fèsì pé òun rò bẹ́ẹ̀ pé wọ́n ń pa àwọn mùsùlùmí ní Nàìjíríà pẹ̀lú ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń ṣekú pa jùlọ ní Nàìjíríà. Wàyí o, aṣòfin ilẹ̀ Amẹ́ríkà Riley Moore ẹni tó sọ di mímọ̀ pé iléeṣẹ́ ológun yin àfòdàgboru 12 tako àwọn agbésùnmọ̀mí ISIS ní Nàìjíríà sọ wípé ìkọlù àfòdàgboru náà jẹ́ ìtọ́wò ìgbésẹ̀ ìgbìyànjú iléeṣẹ́ ológun. Ó fi kún pé ìgbésẹ̀ míì yóò tẹ̀lé ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Trump ló ti ń ṣèkìlọ̀ pé àwọn kìrìsìtẹ́nì ń dojúkọ ìkọlù Nàìjíríà tó sì dúnkokò pé iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà yóò dá sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ tó ń wáyé ní Nàìjíríà lórí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìkùnà orílẹ̀-èdè láti fòpin sí wàhálà rògbòdìyàn ìpalára tako àwùjọ kìrìsìtẹ́nì. Ẹ̀wẹ̀, ìjọba Nàìjíríà tako ẹ̀sùn náà ó sì yànnàná rẹ̀ pé ìṣòro ìpèníjà tó ń bẹ lóde yìí nílẹ̀ wa kò dá apá ẹ̀sìn kan sí rárá bó ti wù kó mọ. Ó ní àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ni àwọn agbésùnmọ̀mí ń ṣèkọlù sí Sekupa. Lẹ́yìn ìgbésẹ̀ ìlànà à ń tẹ̀lé láàrin ìjọba ilẹ̀ Amẹ́ríkà àti Nàìjíríà nípasẹ̀ àwọn aṣojú ilẹ̀ wa Nàìjíríà tí olùbádámọ̀ràn fọ́rọ̀ ètò ààbò ilẹ̀ wa àpapọ̀ Malami Nuhu Ribadu léwájú rẹ̀, ìròyìn jábọ̀ pé akọ̀wé fọ́rọ̀ ogun nílẹ̀ Amẹ́ríkà Pete Hegseth kéde pé iléeṣẹ́ ológun ń ṣiṣẹ́ takuntakun láìka rẹ̀ pẹ̀lú ilẹ̀ wa Nàìjíríà lójúnà láti fòpin sí inúnibíni ìṣekúpa kìrìsìtẹ́nì tó ń wáyé látọwọ́ àwọn àgbésùnmọ̀mí. Lẹ́yìn gbígba béèlì Malami, kóòtù pàṣẹ kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé dúkìá tó tó 213.2 bílíọ̀nù náírà tí wọ́n tọpinpin rẹ̀ kàn fún ìgbà díẹ̀ náà. Ilé ẹjọ́ gíga ìlú Àbújá ló pàṣẹ bẹ́ẹ̀ pé kí ìjọba àpapọ̀ sì gbẹ́sẹ̀ lé dúkìá tí owó rẹ̀ tó 213.2 bílíọ̀nù náírà èyí tí wọ́n ní Abubakar Malami, mínísítà ètò ìdájọ́ àti adájọ́ àgbà ilẹ̀ wa tẹ́lẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ọkùnrin méjì fi èrò kójọ. 57 ní àwọn dúkìá náà tí wọ́n jẹ́ ilé ńláńlá gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe wí. Abubakar Malami, Abdulaziz àti Abir Rahman tí wọ́n jẹ́ ọmọ rẹ̀ ni wọ́n sì jọ fi ẹ̀sùn kíkó dúkìá náà jọ lọ́nà èrú kan. Olórí ẹ̀ka ìkéde fún àjọ EFCC Délé Oyèwálé ló sọ èyí di mímọ̀ lọ́jọ́rú Wednesday nínú àtẹ̀jáde tó fi síta lẹ́yìn ìgbẹ́jọ́ ilé ẹjọ́. Àpapọ̀ owó àwọn dúkìá olówó iyebíye náà ni wọ́n ló jẹ́ 213.234 bílíọ̀nù náírà tí wọ́n sì wà nílùú Àbújá, Kebbi, Kano àti ìpínlẹ̀ Kaduna. Gbogbo rẹ̀ pátá ní ìjọba àpapọ̀ yóò gbẹ́sẹ̀ lé fún bí ìgbẹ́jọ́ ṣe ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe pa á láṣẹ. Adájọ́ Emeka Nwite ló pa àṣẹ ọ̀hún lẹ́yìn tí agbẹjọ́rò fún àjọ EFCC Ekele Iheanacho San rọ kóòtù náà láti gbé ìgbésẹ̀ ọ̀hún. Lẹ́yìn tó gba ìpè náà wọlé, adájọ́ Nwite tún pàṣẹ pé kí wọ́n kéde ìgbésẹ̀ léyìí nínú ìwé ìròyìn ilẹ̀ wa èyíkéyìí láti jẹ́ kí ẹnikẹ́ni tó bá ní ohun kan tàbí méjì láti ṣe pẹ̀lú àwọn dúkìá náà lè yọjú láàrin ọjọ́ 14 sí àsìkò ìkéde náà. Ṣùgbọ́n kò ní sí ìkéde ìgbẹ̀yìn nígbà tí ìjọba bá gbẹ́sẹ̀ lé dúkìá náà tán pátápátá gẹ́gẹ́ bí adájọ́ Nwite ṣe wí. Ìgbẹ́jọ́ míì ni wọ́n ló di ọjọ́ 27 oṣù kínní ọdún 2026 fún àbọ̀ tí yóò fi hàn pé àṣẹ náà ti rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ bí ilé ẹjọ́ ṣe wí. Gẹ́gẹ́ bí àwọn dúkìá náà ṣe wà káàkiri ní ìpínlẹ̀ Kano tí àpapọ̀ owó rẹ̀ jẹ́ 16,11,800,000. Àwọn dúkìá náà ní Sina Hotel tí iye owó rẹ̀ tó 11,200,000,000, Zina Mosque tí iye owó rẹ̀ tó 84 bílíọ̀nù náírà, Zina Old Hotel Building tí iye owó rẹ̀ tó 280 mílíọ̀nù náírà, Rehan Hotel Kano tí iye owó rẹ̀ tó 2,240,000,000 naira, Rehan Gym Kano tí iye owó rẹ̀ tó 1,225,000,000 naira, ilé ìyàwó rẹ̀ Amadu Bello Way Kano tí iye owó rẹ̀ tó 982,800,000, ní olú ilẹ̀ wa Abuja tí iye owó rẹ̀ tó 34,685,000,000
million naira. Duplex Amazing Street Maitama tí iye owó rẹ̀ tó 5,950 million naira. Mitan Hotel Jabi Branch tí iye owó rẹ̀ tó 8,400 million naira. Mitan Hotel Maitama Branch tí iye owó rẹ̀ tó 12,950 million naira. 42 unit bungalow ní Efab Estate tí iye owó rẹ̀ tó 385 million naira. Ammonia Hotels Area 11 Garki tí iye owó rẹ̀ tó 7 billion naira. Tí ìpínlẹ̀ Kebbi ní àpapọ̀ owó rẹ̀ jẹ́ 162,195,950,000. Àwọn dúkìá tó wà níbẹ̀: Rehan University and Education Rehan University Permanent Site yìí ní iye owó rẹ̀ ṣe 56 billion naira. Rehan University Temporary Site ní iye owó rẹ̀ jẹ́ 37,800 million naira. Rehan University Third Site ní iye owó rẹ̀ tó 2,450 million naira. Rehan University Vice Chancellor House ní iye owó rẹ̀ tó 490 million naira. Rehan Model Academy tí iye owó rẹ̀ tó 11,200 million naira. Rehan Primary and Secondary School tí iye owó rẹ̀ tó 8,750 million naira. Rehan Agro Factory and Commercial Factory Building yìí ní iye owó rẹ̀ tó 4,200 million naira. Factory Machine and Plant Unit ní iye owó rẹ̀ tó 10,500 million naira. Factory Malls ní tiẹ̀ ní iye owó rẹ̀ tó 2,450 million naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣáájú ní ilé ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá ti gba béèlì agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ Nàìjíríà tẹ́lẹ̀ náà Abubakar Malami pẹ̀lú 500 mílíọ̀nù náírà 500 million naira àti onídùúró méjì. Adájọ́ Emeka Nwite tó fún Malami ní béèlì náà sọ pé àwọn onídùúró méjì ọ̀hún gbọ́dọ̀ ní ilé lágbègbè Asokoro Maitama tàbí lágbègbè Gwarinpa l'Àbújá. Adájọ́ tún pàṣẹ pé àwọn tí yóò ṣe onídùúró Malami gbọ́dọ̀ mú ìwé ìrìnnà wá sí ilé ẹjọ́. Ẹ̀sùn oníkókó 16 tó dá lórí jíjí owó ìlú kó lọ sílẹ̀ òkèèrè ní àjọ EFCC fi kan Malami àti ẹbí rẹ̀. Dúkìá tó tó 8.7 billion naira ní EFCC fẹ̀sùn kan Malami wípé ó fi owó ìlú rà. Àwọn dúkìá ọ̀hún ní ilé ẹjọ́ sì ti pàṣẹ àti gbẹ́sẹ̀ lé báyìí ní ìwọ̀n ìgbà tí ẹjọ́ sì ń lọ lọ́wọ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.